kọ́ wa látẹ̀. ẹ kalẹ̀ gbogbo. ṣé a ti dé ọkọ wọn ń kọ́ àwọn ọmọ wọn ń kọ́ àwọn ọmọ tìbí yẹn náà ń kọ́ àwọn ọmọ yẹn ń kọ́ wọ́n wà ń bí yìí kábíyèsí olódùmarè nǹkan ńlá ṣẹlẹ̀ o nǹkan ńlá ṣẹlẹ̀ o wàlẹ́kùn sànà. tòun tàtẹ́ ni owó alátẹ tòun tàtẹ́ ni tòtò gbogbo abọ́ndé lọ́rùn ṣàlàyé o. màmá àkejì ń kọ́. ẹ káàbọ̀ ará ẹ̀dùn àbọ̀ dáadáa lẹ́dí. eléyìí tún lágbára o ó dìpù gan mọ̀ ń bọ̀. kọ́lá láti ilé ìdòkò làádìbò. tiẹ̀ lára. ṣé ẹ gbàgbé pé mo ní àlejò àfáà súnà ẹ jọ̀ọ́ àwọn fídíòs kan tí mo fẹ́ fi hàn ẹ̀yin ẹbí Adésídà nílùú Àkúrẹ́ ẹbí ńlá lẹ bí Adésídà o gbogbo ọmọ Adésídà lákùrẹ́ pátápátá lọmọ ọba ni wọ́n ń jẹ nílé wọn kì í ṣèjòyè wọn lè kì í ṣẹrú ọba ilé ńlá ni ilé Adésídà lákùrẹ́ o ẹ̀yin Adésídà lákùrẹ́ tẹ́ ẹ wà ní Nàìjíríà ẹ̀yin Adésídà ìlú Àkúrẹ́ tẹ́ ẹ wà lẹ́yìn odi Nàìjíríà tẹ́ ẹ wà nílùú ọba jákèjádò àgbáyé ọ̀rọ̀ yìí mọ̀ fẹ́ kàn yín ni ọmọkùnrin kan ń bẹ ọmọ yín ni Prince Adésídà ni wọ́n ń pè é nílùú Èkó ọmọkùnrin kan ń bẹ ọmọ yín ni Prince Adésídà yìí ó níyàwó kan o ìlú Èkó lọ́wọ́ ó níyàwó ó sì bímọ ṣé kí n lọ bẹ̀ tààrà báyìí má ti jẹ́ ń lọ ọbẹ̀ ọ̀nà tọ́mọ yín gbà níyàwó yìí mọ̀ lágbára ẹ má ti jẹ́ apẹ́ lórí ẹ̀ tí ẹ̀jọ́ yọjú sí a máa fi àwọn ọmọ rẹ̀ hàn tí bá fi àwọn ọmọ rẹ̀ hàn ìwà júwe àdúgbò ibi tí ń gbé gan-an tí bá ti júwe àdúgbò ibi tí ń gbé àfáà súnà ọba sì yẹ tí bá ti júwe àdúgbò ibi tí ń gbé ẹ̀yin Adésídà lákùrẹ́ ẹ̀yin royal family Adésídà ti mọ ọmọ ẹ̀yin tí ń gbàdúgbò dẹ̀ ti mọ̀ ìwà tún fìyàwó ẹ̀ hàn yín oníjẹ́wọ́ kéré igi yóbìlá o lè jáde Sídà bẹ́ẹ̀ lè jáde Sídà nígbà kejì ṣùgbọ́n mọ̀ ń bọ̀ ẹjẹ́ àkọ́kọ́ dórí ètò yìí tá à ń bá lọ yìí ná kí n tó fi hàn. yé kọ́kọ́rọ́ láti. àbí ẹjẹ́ àkọ́kọ́ ṣèyẹn ná torí àkókò ẹjẹ́ àṣeyẹn pápápá ẹjẹ́ àṣeyẹn. ẹlẹ́hà ẹ bá mi dìde àbí ẹ jókòó obìnrin lẹ́yìn bàbá ẹ bá ń dìde ẹ̀yẹ́ máa bọ̀ báyìí àfáà súnmọ́ ẹ̀ máa bọ̀. kọ́kọ́rọ́ láàrú sálẹ̀. ẹ káalẹ́ sà. ẹ kalẹ̀ sà. bóyá ká go serious sórí ọ̀rọ̀ yẹn gan-an torí pọ́rọ̀ yẹn ti orí bákan lára mi. ẹ jẹ́ káwọn èèyàn orí fọ́tò yìí Adésídà tá à ń sọ yẹn dákun àdúgbò wo ní gbélé kù ná. ó ti gbé àdúgbò Alákùkọ ní Agas Street Dálímọ̀ Alákùkọ Agas Dálímọ̀ Alágbàdo Alákùkọ nílùú Èkó. ó ti gbé bẹ́ẹ̀ rí. bẹ́ẹ̀ ni. ok. ní báyìí wọ́n tún sọ pé àdúgbò tó ń gbé ṣùgbọ́n àmọ́ pàtó ilé tó ń gbé ń bẹ̀. wọ́n ní tá a bá ti dé Ṣàngó Ọ̀tà lẹ́yìn police station ni wọ́n pe àdúgbò yẹn. wọ́n ní skul àwọn ọmọ ẹ̀ ń bẹ ń bẹ. skul àwọn ọmọ yẹn náà wọ́n dárúkọ ẹ̀ fún mi orúkọ yẹn ni mo sẹ́ndì yẹn. wọ́n sọ pé ọkọ yẹn wọ́n sọ pé àdúgbò yẹn lọkọ yẹn ń gbé ní àdúgbò Ṣàngó Ọ̀tà báyìí. àdúgbò Ṣàngó Ọ̀tà ní gbé báyìí. bẹ́ẹ̀ ni. èmi ọ̀nà àrẹ ti story yẹn díẹ̀ o ó lè yí àwọn ọmọ Nàìjíríà. ẹ kọ́kọ́ fi obìnrin yẹn hàn mí ná ẹ jẹ́ kí píṣọ àwọn ọmọ yẹn dúró déédéé kẹ́ wá fún obìnrin yẹn hàn mí. obìnrin tí mo fẹ́ fi hàn yí ẹ̀yin ọmọ Nàìjíríà bàbá rẹ̀ ti kú láti ìgbà tó ti wà ní kékeré ìbejì sí ni. àbúrò bàbá rẹ̀ tó wá mú wọn bí ìbátan bàbá rẹ̀ sá tó mú àwọn méjèèjì ìbejì yìí ti ń tọ́jú wọn ọkùnrin kan obìnrin kan làwọn ìbejì yìí. ó fi ọkùnrin síbi iṣẹ́ alumílíọ̀nù ó fi obìnrin síbi tó ti kọ́ṣẹ́ auxiliary nurse ṣé kálukú wọn ni wọ́n kú sọ iṣẹ́ táwọn fẹ́ kọ́ gan-an ó sì náwó lé wọn lórí ṣùgbọ́n ìmọ̀ ńlá tó ṣẹlẹ̀ ni pé lọ́jọ́ tí wọ́n ń ṣe fírídọ̀mù wọ́n fọjọ́ fírídọ̀mù àwọn méjèèjì síjọ́ kan náà nígbà wọn adọwọ́ ọ̀rọ̀ lẹ́ táwọn èèyàn jẹun tán tí kálukú lọ
bàbá yìí wá sọ fún èyí obìnrin tí ṣe Táyé kó àwọn kúlà wọlé o obìnrin ni wọn akú ti parí ìnáwó bàbá wọlé Kẹ́hìndé wọlé àwọn èèyàn náà wọlé wọ́n wò ta wọn ò rí Táyé mọ́ ọjọ́ kìíní ọjọ́ kejì ọjọ́ kẹta wàhálà dé Táyé tá à ń sọ yìí ọmọ bíbí ìlú Èrúwà ni bàbá wọn tó kú ọmọ bíbí ìlú Èrúwà ni Mọ́gàjí ọ̀rọ̀ ọ̀dọ́ yín ni àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ ọdún méjì kọ́ àbí ọdún mẹ́ta lẹ́yìn ọdún mẹ́ta tí Táyé ti disappear lọ́jọ́ freedom rẹ̀ tí wọn ò rí àbúrò bàbá wọn gan sọ lẹ́nu pé bẹ́ẹ̀ ti fi Táyé sọ. gbogbo àwọn Èrúwà ti sọ wípé ọjọ́ ń pé àbúrò bàbá wọn tó tọ́jú wọn ó ti fi ṣògùn owó Táyé bá yọ gúbọ́ o lẹ́yìn ọdún mẹ́ta ìgbà tí ń bọ̀ ọmọ méjì ló kó lọ bẹ́ẹ̀ni ìkan rìn ó gbé kan lọ ìgbọ̀dọ̀ ti lélẹ̀ yìí ọkọ̀ tó fún ọ lóyún dà àṣẹ níbi tí wọ́n ti ń ṣènáwó lára àwọn tó wá bẹ̀ ọkùnrin kan ó ti tọ́ nǹkan lá ó ti parí iṣẹ́ ìgbà tí wọ́n ní Táyé ó kó kúrò wá ó lọ́yà máa tẹ̀lé nǹkan lọ àfọwọ́fọlọ́kàn yìí dára dúró kankan lèwe lọ́jọ́ ọmọ wàràwàrà lọ́mọdé tó kó èsì sí bọ̀ ó yà máa tẹ̀lé nǹkan lọ àti kúrò àti gbogbo ẹ̀ Táyé fọ́ dànù ọ̀tẹ̀ lọ́kùnrin yẹn lọ ẹ̀yìn ọdún mẹ́ta tí Táyé dé lọ́kọ́ ọmọ méjì dé ìdí ọkọ ọ̀rẹ́ dà ta ló fún ọ lóyún tí ẹ̀ kọ́kọ́ mọ̀ bọ̀ náà ó dìgbò Èrúwà ọmọ ilé ó ti dé o wọn ò fi ṣògùn owó mọ́ o ṣùgbọ́n kọ ẹ̀dà níbi mo ti ń sọ yìí àròkọ Táyé o ṣùgbọ́n ó ti lo Táyé ó ti lo Táyé ti dé àrò Táyé ti padà dé bá a ṣe ń sọ̀rọ̀ lálẹ́ yìí Táyé wà bí wọ́n dé lọ́wọ́ tí wọ́n dé lẹ́sẹ̀ mọ́ igi ọkọ náà ni wá ń ké ẹnìkan wàá dọ́kọ̀ Táyé mọ̀ ọkọ rẹ̀ wá ni wọ́n ń pè ní Prince Adésídà ni mo fi ní ẹ̀yìn ẹbí Adésídà royal family ẹbí dáadáa ni ẹbí Adésídà kò gbọ́dọ̀ jẹ́ pé Adésídà ní Táyé ní lọkùnrin tá à ń sọ yìí ẹ dákun ẹ jẹ́ àjọ wa kàn kọ́ mọ̀ bẹ́bí yìí ló kọjẹ́ wọ́n ti wá ṣe nǹkan fún wọ́n ti ṣoògùn fún pé kò gbọ́dọ̀ fojú kan Táyé lásìkò tí Táyé bá ń ṣe gángan ṣùgbọ́n tára Táyé bá ti yá díẹ̀ kó tún máa mú sọ́dọ̀ Táyé yóò tún lọ bí ó wà yóò tún mú sọ́dọ̀ tọ́lá tún ti lo tí ó lò lára rẹ̀ yóò tún ya wèrè padà yóò tún mú un kábíyèsí Olódùmarè ìyẹn bí Adésídà ẹnì kò tí Táyé bá ń ṣe gángan ṣùgbọ́n tára Táyé bá ti yá díẹ̀ kó tún máa mú sọ́dọ̀ Táyé yóò tún lọ bí ó wà yóò tún mú sọ́dọ̀ tọ́lá tún ti lo tí ó lò lára rẹ̀ yóò tún ya wèrè padà yóò tún mú un kábíyèsí Olódùmarè ìyẹn bí Adésídà ẹnìkan nímọ̀ yìí ó kọ yín jẹ́ lẹ́kọ̀ọ́ yìí o tọ́fẹ́ bó kọ yín jẹ́ yìí o wọ́n ń Ṣàngó Ọ̀tà ló wà báyìí lẹ́yìn police station Ṣàngó Ọ̀tà nílé ìwé kan wà táwọn ọmọ rẹ̀ ń lọ bẹ́ẹ̀ bá wà mẹ́ tí mò ń sọ Táyé rèé o Táyé dà ṣé òun dà ó rèé ó lẹ́wọ̀n fọ́tò ilé yóò clear dáadáa ìyẹn ọmọ yẹn bá wé ètò clear owó ètò clear. Abọ́ndé lọ́rùn ṣàlàyé oníkanukú. Táyé lẹ́wọ̀n yẹn o afásùnà ẹ kú gbìyànjú Ọlọ́run ó dúró tì yín Ọlọ́run nífẹ̀ẹ́ yín náà lẹ̀ ẹ̀yin náà ò ní dìdàkudà èyí tí mo fi mọ̀ yín ní èyí tó dáa tó tẹ́ mi lọ́rùn ni ẹ ṣe gan ni àti ní Èkó ni wọ́n ti wá láti jẹta àtijẹta náà sì ti ń ṣùbàdàn nítorí obìnrin tí wọ́n mọ̀ rí obìnrin Táyé yìí Mọ́gàjí ó dúpẹ́ lọ yín torí àwọn èèyàn rẹ̀ ni kí lè fẹ́ bá a sọ. gbogbo ọmọ Nàìjíríà ẹ̀yin ni mo sá wá bá o torí Táyé Lolú tá a pè ní Latifati mo ti mọ̀ rí sí i ó ti lé ní 12 years ládùúgbò wa tó yẹ pé nǹkan kò ṣe sọ́dínlì la rí i pé ó ti ń ṣàgò ló ti ń ṣàgò arábìnrin yẹn mọ nǹkan kò ṣe tẹ́lẹ̀ wọ́n ní bó ṣe dà nìyẹn nígbà tí èmi travel tí mo dé. ẹjọ́ yàwọn èèyàn pọ̀ ọmọ rẹ̀ náà ń sá àwọn ọmọ rẹ̀ méjèèjì náà ń sá tẹ̀lé. bẹ́ẹ̀ ni wọ́n máa sọ pé wèrè alábíàmọ obìnrin yẹn ní jẹ́ bẹ́ẹ̀ kó lọ́n bá wò sàn. àwọn ọmọ yẹn náà ń ságolo tẹ̀lé lẹ́yìn torí wọ́n rò pé nítorí ìyá wọn ṣe ihun tó dáa ni káṣá máa fọ̀rọ̀ gùn àwọn arímọ́ ládùúgbò bíi ọdún mélòó kan wọ́n wá náwọn ẹbí ẹ̀ tí wá gbé
torí èèyàn àgbà náà lè pò wípé tájà bá forí kó ní àmọ́lé olówó ẹ̀. afásùnà bàbá torí àkókò mi ò rò pé ẹ tí ì wà tán ẹ jẹ́ ń tẹ̀síwájú torí àwọn tó jókòó ọ̀rọ̀ wọn gùn díẹ̀ ẹ̀yin lè làgídìgbò anytime any day yà etí mo fẹ́ fàyọ ẹ̀yin tẹ̀ ń wò wá ẹ ti mọ̀ ìyá yìí ẹ ti mọ̀ ẹ̀yin tí ẹ wà tẹ́ ẹ nílé ìwé kan tí wọ́n pè ní The Rock lẹ́yìn police station ní Sango Ọ̀tà ilé ìwé kan The Rock lẹ́yìn police station ní Sango Ọ̀tà ẹ̀yin tẹ́ ń gbé àdúgbò yẹn gbogbo ẹ̀yin tẹ́ ẹ mọ ọkùnrin tá à ń pè yìí tí wọ́n máa ń pè ní Prince Adesina yìí tẹ́ ẹ bá ní fọ́tò ẹ̀ lọ́wọ́ ẹ jọ̀ọ́ ẹ fi ránṣẹ́ sí wa afọlọ́wọ́n ọba bẹ̀yìn tẹ́ ẹ bá ní fọ́tò ẹ̀ lọ́wọ́ ẹ jọ̀ọ́ ẹ fi ránṣẹ́ sí wa ẹnikẹ́ni tó bá mọ ọkùnrin tí mò ń sọ yìí tẹ́ ẹ bá ní fọ́tò ẹ̀ lọ́wọ́ mo fọlọ́ọ̀ bẹ̀yìn ẹ fi ránṣẹ́ sí wa nọ́mbà tẹ́ ẹ fi ránṣẹ́ sí ni ó yá Magaji nọ́mbà tẹ́ ẹ fi ránṣẹ́ sí ni 080 79 22 63 35 080 7922 6335 080 7922 6335 èyí tẹ́ bá sì ti ní nọ́mbà Oríyọmí Hamzat náà lọ́wọ́ ṣáájú àkókò yìí ẹ fi ránṣẹ́ sí wa lórí WhatsApp ẹ ṣe gan ni àfàsùnà ẹ ṣe. ẹ bá a súnmọ́ fún mi. ẹ kàlẹ́ sà. yes ma ẹ dákun kí ló ṣẹlẹ̀ ma. mo ti ń wá ọmọ ẹ bá a súnmọ́ fún mi yìí. mo ti ń wá ọmọ mi kan láti bíi oṣù mélòó sí ẹ̀yìn tí n bá dẹ̀ tí n bá wá bẹ́yẹn tí mo bá rí ìjọ àkọ́kọ́ tí mo kọ́kọ́ wá kó tó di pé bóyá rí láti kọ́kọ́ wá sí Àgídìgbò mo wà nínú oyún gbà yẹn tá à ń wá ẹnìkan ṣáà padà fífi nọ́mbà ẹnìkan fúláṣì ẹnìkan ládùúgbò wa ẹnìyẹn wá rí nọ́mbà ẹnìyẹn wá pè padà pé ẹjọ́ ta lẹni tí ó ń sọ̀rọ̀ ó ṣàbù ẹni yẹn ọmọ yẹn ṣàpadà wá bá mi nínú ilé pé ó ti pé òun o wípé òun ní ibo ló wà kiri kan wípé ó ṣàbù òun nọ́mbà yẹn la wá mú wá síbi bíi nígbà yẹn tó ń trace nọ́mbà yẹn tó ń print ẹ̀ jáde tó ń sọ ibi tí ẹni yẹn wà a ṣàpadà trace ẹni yẹn lọ àárí ó wá ní ó ṣẹ̀ṣẹ̀ dìde ní ọ̀dọ̀ òun nísìnyìí pé lọ́dọ̀ sí ìhà kan ni òun ń gbé pé òun sá ń lé ni. ọmọ yín dà. òun ló wọ white yẹn so bá a ṣe wá rí ní táìmù yẹn a ṣáà rí ara àwọn èèyàn níbi bí náà ní ẹni tí àjọrí ara àwọn òṣìṣẹ́ Àgídìgbò náà ni ó wá ní ọ̀dọ̀ Sarah ni òun àta ní Sarah gbà tó pè Sarah yẹn ó jẹ́ ẹni tí mo ti mọ̀ rí tó jẹ́ pé ìgbà mo ṣì wà ní ọjà kí n tó bójú ọ̀rẹ́ jọ ni wá nígbà náà so kí n fi lè mú àmì dánilójú pé ibẹ̀ ló lọ lóòótọ́ mi ì lówó mọ́tò lọ́wọ́ àwọn arìnsẹ̀ láti Apẹtẹ arìnsẹ̀ dé ọ̀dọ̀ wọn ní Bódìjà ń bì pé kí n fi mọ ibi tó wà bó dọ́dọ̀ wọn ìyá lágbájá ló bá ní à ó parọ́ fóun ní ipò travel pẹ̀lú kó lọ ṣiṣẹ́ nǹkan kan mo ṣàfọ̀gbọ́n ọmọ yẹn ń ṣe wọn ní mi ì rán níṣẹ́ o ó sá ń lé mi o mo ṣàṣà gbogbo àlàyé mo ṣe fún wọn. ẹ sáà mọ ọmọ kúrò gbà yẹn. mo ṣáà mọ ọmọ kúrò. tó tún wá padà lọ́dọ̀ yìí. lẹ́yìn ìgbà yẹn ó ti lọ bẹ̀ bí ẹ̀mẹjọ alájì mo ń yáwó ni kì má ràn mí mo sọ ni níbi tó ti ya dé ṣẹ́tìrì. ọmọ yẹn ó gbé ọjà lọ tí mo lọ yá owó tó bá ti wá ta ọjà yẹn akówó lọ́dọ̀ wọn ọmọ wọn ọkùnrin tán fi fún awakọ̀ owó yẹn lọ ó ti lé ní ẹ̀mẹjọ owó yìí tó gbé lọ kó tó gbé tó tún gbé lọ yìí fáínà yìí ọ̀tá mi ya wèrè tán torí olówó fi mí ṣe gúdúgbẹ́ ẹ̀sìn. ẹdú ṣé ha. àbáyọ wò. wọ́n sára ẹ sọ pé wọ́n ní tí wọ́n sọ yẹn. irọ́ ni. ok ọkàn mi sẹ́ẹ̀ balẹ̀ ni òótọ́ ọbẹ̀ ńkọ́. ṣé kí n bẹ̀rẹ̀ rẹ̀ àsàlátù fún iṣẹ́ olóhùn. sọ́wọ́ bá rí ọ̀sán. mi ní fi gbá kan bọ̀ kan nù. ẹ try láti ṣe bẹ́ẹ̀. àníyàn mi sì lọ́wọ́ fi dájọ́ fún mi. Aisha níjọ́ tí mo pàdé ẹ̀ níbo mo ti pàdé ẹ̀. sàlẹ̀ lọ́dọ̀ àwọn ọmọ mi àbíkẹ́. ìgbà tí mo rí ẹnu dọ̀tí kí ni mo bèèrè lọ́wọ́ ẹ̀. ẹni méjì kọ. ní báwo ló ṣe ní. súnmọ́ bí ìwà máa sọ sí bí ìwà máa sọ sí máa fi ẹ̀yà fún parọ́ o ìgbà tí n bá parọ́ kọ́lọ́ mo mẹ́ẹ̀mí mi sọ́dọ̀ ǹjọ́ náà ni. mo rí ẹnu dọ̀tí torí ẹ máa wá prógámù mi tẹ́lẹ̀ ọmọ àbára dẹ̀mídé mi yàrá Bódìjà o. torí ń jọ tí wá sí prógámù rẹ ní olóńdùndù àwọn àbẹ̀ báà ń lé mọ́tò òwúwa tí mo wá dùn
mi ní fi gbà kan bọ̀ mo rí ó kọjá Aisha ìwọ ọkọ yìí ó ṣe wá rí báyìí mọ́mí ẹ̀ ń kọ́ ó ní mo ti lọ sẹ́kù mo parọ́ rárá mo lọ́ọ́ lé èkó kí ló lọ ṣe lẹ́kọ̀ọ́ ṣèbí kára àwọn wà ó ní gbèsè ṣẹlò kí wá ní wọ́n ṣe Ìbàdàn ó láwọn ọmọ kéékèèké ni wọ́n kó lọ wọ́n ní òun dàgbà mo wá ní wọ́n sùn kí ló pé tílẹ̀ bá ṣú ní ibo ló máa ń sùn ó níbi tílẹ̀ bá ṣú òun sí inú máa ń sùn. inú wo ni inú ìdọ̀tí tẹ̀ tí rí yẹn. ó rìn bọ̀ ni aṣọ rẹ̀ wá dọ̀tí èmi ń bọ̀ wọ́n á pàdé rẹ̀. ok mama ẹ jẹ́ àgbà àkọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì bó ló ṣe rí. ṣé n ta tó wá jọ ṣẹgbẹ́ tá a jọ jẹ tá a jọ ọmọ tá a jọ ṣẹgbẹ́ sẹ́ka àìsọ́ rẹ̀ yára àìsọ́ rẹ̀ 15 years bẹ́ẹ̀ ṣe wà yín ṣé mo wá lé nípa káyíṣà gba 500 àmọ́ ọ lọ ṣé bí màá ṣe lóore náà ni. ìmúlò àti clear yẹn n tẹ́ sọ làwọn náà sọ lẹ́yìn tẹ́ wá jọ sọ̀rọ̀ tẹ́yìn tẹ́ jọ sọ̀rọ̀. nígbà mímú ọ̀rọ̀ wá rí báyìí ó wà á mọlé ọ̀dọ̀ mi ọmọ wa ni pé ó mọ mú àṣẹ ṣé a torí táyà lẹ́yìn ìgbà tẹ́ jọ sọ yẹn ẹ mọ̀ pé àwọn náà ti wá bá yín pé irọ́ ló pa fáwọn o irọ́ ló pa fún yín o kò rí bẹ́ẹ̀ o kí ló tún wá gbá lọ́dọ̀ yín lẹ́yìn ìgbà yẹn. òun náà mo ń bá lọ ara lajì. mo wo táyà ìbéèrè sáà ni wọ́n ní pé kí ọmọ yìí wọ́n ní kó fún láṣọ wọn dáná wọn jẹun ó wà lọ́dọ̀ mi nígbà mọ́mí òun wà lẹ́kọ̀ọ́ ó ṣàpẹpẹ bí àwọn kan wá rí wọn ní kára bí wọ́n sọ fún wọn wọ́n ṣá wà wọ́n ń pè ìkan máa ṣe pè mọ́níà wọ́n mi ilé kan ìmú mi sọ̀díkì mọ̀ ní sọ̀rọ̀ sẹ́yìdà ilé kan ọba ní mọ́ ní Aisha àṣẹ bàbá báyìí fún mi ní ìyẹn ṣáà lè lè dànù tí n bá lè máa dá mi lẹ́bi náà pé ìwà burúkú. ṣé ha wo táìmù nǹkan tẹ́ ẹ sọ yẹn àti táwọn náà sọ nǹkan kan náà ni kò tí ì takora wọn èmi fẹ́ mọ̀ pé lẹ́yìn ìtàkọ́kọ́ yẹn bóun ló tún ṣe dọ́dọ̀ yìí. ẹ ṣe nígbà tí wọ́n á mú un jọ yẹn kò tí ẹ fẹ́ tẹ̀lé wọn lọ mo ní iṣẹ́ àbọ̀bá mọ́mí yẹn lọ ó ò ní rí wàhálà sọ wọ́n gbà tó bí oṣù méjì kó tó di pọ́n máa mú ohun àtọmọ mi tó ń jẹ́ tọ̀ yìí bù mọ́jọ kọ́ ọ̀nùfẹ́ síra wọn mọ́jọ ń tẹ̀lé ra wọn káàkiri ṣáà kí wọ́n ṣe ṣòwòṣò tẹ̀lé ra wọn lẹ́yìn pé tí bá pa Aisha tí bá ránṣẹ́ ṣé wọ́n jẹ́ kó lọ Zainab yóò ní ẹ mọ́ ránṣẹ́ mani ṣùgbọ́n ló bá ránṣẹ́ sára Aisha dìmọ́dé ni àbíbó ló ṣe wáyé nígbà mọ̀ ní yóò ti ń jẹ́ iṣẹ́ tí ẹ kó ti ń sọ mẹ́sẹ̀gì àjọ máa ń sọ alóore kalẹ̀ ní ọmọ tẹ̀ ń wò yìí so bí ẹ̀ṣá ṣe wájọ ẹ àwọn òfòmọ́ fún alóore nínú Islam tí bàbá aládẹ̀mí kọ yín yẹn ni. ìrọ̀ nǹkan tí mò ń sọ yìí pẹ̀lú àwọn tó máa ń jíṣẹ́ mò ń sọ. alóore tẹ́ sọ ẹ ní nínú gbọ́ ẹ̀bọ́n kẹ́ confam fún pé bàbá aládẹ̀mí wọn kọ yín lálóore. ọmọ tí bàbá aládẹ̀mí kọ yìí ṣéwù tèmi so wọ́n ṣàpolọ ní ìgbà yẹn nígbà òsùn yàwó tó padà wá ó ní òun àti. tọ́lú ìwé ẹ̀tọ́ ọmọ ọdún mélòó. àti pé 20 years àbí. ok iṣẹ́ kí ló ń ṣe. bàbá. ok. so wọ́n ṣàwọn ó tún padà wá ní Aisha bá ní mọ́mí òun sọ pé kóun wá sí prógámù mo ní Aisha mo ní irọ́ lòun pa mo ní mọ́mí ọ̀tọ́ ń sọ̀rọ̀ ǹjọ́ yẹn aṣáṣe bí ìyàwọ̀dà ẹni mọ̀ kó wọ́n sọ ọdún náà tó bá jẹ́ èmi ò kà fún ara tọ̀ ẹ̀ ń pè wáyà. tó sùn lọ́jọ́ kejì ni. Friday Thursday la máa ń ṣe prógámù ó sì ní jọ Friday ó ṣàlọ́ ó ní òun máa ń gbá mọ́mí òun kiri ẹ̀pà ó lóun kiri ẹ̀pà wípé tóun bá sùn ní inú ilé ọkọ̀ tó mọ́mí òun fẹ́ ó náà máa ń lé òun wọ́n máa lé òun sí bọ́ọ̀sì kíṣìnì pé bẹ́ẹ̀ wo òun gbé mọ́mọ́ nígbà tí wàá fẹ́ gbé bí mọ́mí ẹ̀ ó dọ̀dọ̀ mi ìfẹ́ wàhálà èmi sì ní ẹsẹ̀ kan ní ẹsẹ̀ kan ọ̀tá ni bí ká lọ prógámù bí ká lọ ká mọ̀ bọ̀ ni mo lè dé ń gbà mí kì í dídé láàárọ̀ sátọ̀dé. kò bá mi lé. Aisha ò tó lọ lé ni wọn kò bá mi ò ní rí wàhálà ẹbí pé ọmọ mi àgbà gan sọ fún mi pé owó òfin wà lẹ́dí Aisha mọ̀ lọ ní ọ̀dọ̀ nígbà tí mo lé ń jẹta kí ló ṣe fún mi Àbíkẹ́ ó sọ mọ́ mi lẹ́sẹ̀ ní pẹ́sẹ̀ ìdájọ́ nítorí ọ̀dọ̀ ẹ mọ̀ lé òǹdà Aisha mọ̀ lọ wọ́n sọ mi lẹ́nu ẹbí wọ́n ní ẹ pé wọ́n tún pe dáàdì wa lórí fóònù ìpẹ́ ẹ̀ sí ìdìbò èrè òṣèlú ìfògùndọ́mọ mọ́lẹ̀ mọ́lẹ̀ nìyẹn lẹ́nu yín mọ́ mi lẹ́ẹ̀kan alẹ́mọ̀fọ̀fọ̀ dá máa mọ́lẹ̀ oyún tó ń sọ náà wọ́n máa ra àgbẹ̀dìgbà máa borúkọ. àwọn ọmọ yìí ti fẹ́ wọ́n ti lọ́kọ. ẹgbẹ́ tó wà tẹ̀lé ibùdó mọ́tẹ̀lẹ̀ àwọn káàkiri wọ́n wá fẹ́ ra bí mo fẹ́ ra. ẹ mọ̀ ẹ complete sentence. a máa ń tẹ̀lé àwọn káàkiri mi ìlé parẹ́ a máa ń tẹ̀lé àwọn kiri ni o. ìgbà bá fẹ́ra wọn bá fẹ́ra wọn ẹ mọ̀. àbí yàbí ṣùgbọ́n ẹ̀ náà wà náà ṣùgbọ́n ẹ̀ náà nù wọ́n máa ń tẹ̀lé àwọn kiri ni. wọ́n ti fẹ́ra wọn normally bẹ́ẹ̀ tọ́yìn kò kọ́ṣẹ́ bábà lọ́wọ́ àbí ti ṣe freedom ó ti ń ṣe. láti bọ̀ ọdún mẹ́ta ó ṣe freedom. ó sì ń ṣiṣẹ́. ó ti ṣiṣẹ́ kò ṣiṣẹ́ o. ẹ sì jọ ń gbé nílé ní ẹ̀rí. àjọ ń gbé ládùúgbò jù. bó ní ṣọ́ọ̀pù tọ́yìn. ilé ẹja. mo gba ṣọ́ọ̀pù sí. ibẹ̀ mo bá gba ṣọ́ọ̀bù sí. iṣẹ́ okòwò kí ló dá ọmọ ilé tí ìyàwó ọmọ yín. ó ṣe dọ̀dọ̀ mi ni ó ṣe dọ̀dọ̀ mi ni ó ní àbúrò ọmọ mi kan wà ní ajé tí mo bí ìfẹ́ máa bá wọn ṣiṣẹ́. ó lè ti di ìyàwó ọmọ yín àbí. dádì
ọmọ yìí ti ní ọkọ ó ti di ọkọ ìyàwó. èmi ò tí lọ yọjú lé yàrá jù o mo sáré fún àtọ̀hún mi ń tẹ̀lé ra wọn. wọ́n lè tún aṣọ lọ́kọ láyà. èmi ò tí lọ yọjú lé pé ọmọ mi fẹ́ fẹ́ o. àwọn méjèèjì jọ sùn rárá ni wọ́n jọ sùn papọ̀ ni. pálọ̀ ńlá ni pálọ̀ ló wà gbóhùn. ni wọ́n jọ ń sùn. ta lọkọ eléyìí. àbúrò ọmọ mi. eléyìí tó wọ sùn. wàrísì lọkọ rẹ̀. àbúrò Tọ́yìbù àbí. bẹ́ẹ̀ ni sà. Tọ́yìbù jẹ́ ọmọ 20 years ọmọ ọdún ìlú wàrísì. wàrísì. nsálà àbúrò Tọ́yìbù. 2000 mo ṣàbíṣà 2000 mo bí Tọ́yìbù. ni wàrísì ń kọ́. 2003 àbí 2003. ọmọ ọdún mélòó ló ń bá ìlẹ́yìn ìyẹn tẹ́ mọ̀ sí 2003. wọ́n bẹ̀rẹ̀ àwọn ọmọ 20 báyìí. iṣẹ́ kí ni wàrísì sí ń tẹ́ ọ. fashion designer tailor. sọdún kan ni Tọ́yìbù fojú wàrísì lọ́nu. kì í ṣe ọdún kan. orí kakulétì ọ̀yìn yẹn. 2000 ni Tọ́yìbù sọ wàrísì ti wá sọ́pọ̀ mi lórí. ok iṣẹ́ wàrísì náà ti wá ó náà ti gba ṣọ́ọ̀bù ó ti ń gbà tó lọ. ó ti gba yànjá pé ó sì ṣe fún àwọn ayélujára machine. kí ló tẹ fẹ́ bá yé àwọn ọmọ ìjẹ́ ọmọ yín obìnrin ńkọ́. òun náà kọ́ ṣe hairdresser. ọkọ tiẹ̀ ńkọ́. àwọn ọmọ súnmọ́ ọjọ́ wálé. ọkọ tiẹ̀ ńkọ́. àwọn ọmọ yín ọkùnrin méjì wọ́n sun pálọ̀ pẹ̀lú àwọn ọmọ yìí wọ́n ń bá wọn sùn ní ọ̀tọ̀ọ̀tọ̀ báyìí nínú pálọ̀ ìkan mọ̀ sí tiẹ̀ ń bí ìkan mọ̀ sí tiẹ̀ ń bí ìyá àti dáàdi wà nínú yàrá. ẹ lè rí níṣẹ́ torí pé ó ti ń jíṣẹ́. ó ti fi dà mí láàmú. ẹ lè wo ọmọ kórí báyìí kẹ́ ẹ ní kọ́ ọmọ yín ọ̀fẹ́ tí ì bá ṣe pé ọwọ́ wà lára rẹ̀. ọmọ tẹ́ ẹ lọ́mọ yín fẹ́ yìí ẹ rí pé ó nídìí ìtọ́jú tó pọ̀. bàbá àwọn ọmọ yìí kọ́. wọ́n wà ní Port Harcourt àwọn ni wọ́n sọ dàbí bàbá gan ti lérí ògùn fún mi pé gbogbo ọmọ tí mo bí lòun fi dà mí láàmú bàbá lérí mo pe ìyàwó náà tún lérí fún mi. bàbá wọ́n lérí wọ́n láwọn dà mí láàmú nínú ayé ìdáhùn náà. ṣùgbọ́n àdàlà ìgbà tẹ̀ sọ Aláàjì ṣùgbọ́n ni mo fi yẹ̀wò tẹ́yìn fi ń ṣépè fún èmi náà. aláàbí kí o sọ bá wọn fún dáàdi mọ́mí ní kan. wọ́n sọ bí ẹ̀ṣẹ̀ ṣẹ́rí ọmọ wọn yìí ìyàwó mi lọ yálé títí torí security ni mí tí n bá ìmọ̀ ń lọ bíṣẹ́ lálẹ́ àárọ̀ máa dé ní ọmọ yìí ọmọ láti sọ pé tóun bá ṣe ṣe ń gbọ́ àlà yìí ní ọmọ yìí jẹ́ kó máa lọ ọ̀dọ̀ yàrá tó dọ́sí yàrá ti pè mí mọ́ ní ẹ má dà mí láàmú mọ́ ọ̀rẹ́ yín tó jẹ́ ṣẹ́ìdá ó ní kẹ́ máa pè bóun tèmi ṣe jẹ́ ìsinmi fọ̀ fún wọn tó wá pé mọ̀ lórí ògùn àìsàdẹ̀ ni bó máa ń ṣe wà yìí nítorí gbèsè tó ti dá sí mi ní ọrùn olóògbé mi lọ́lọ́ ọ̀hún yẹn wọ́n ṣe ṣe kírẹ́dì tó bá lọ rí báyìí ló bá gba àkọ́ 2000 kọ́lọ́ bí kó gba àkọ́ 15 tó máa fi pàrọ̀ ẹ̀ náà mo ṣe ṣe wọ́n ìlápàdà ní ojú sómi gan ìyàwó mi ló yẹ létí létí. bó lẹ ti ń ṣiṣẹ́ ṣe à. táwọn ilé ọ̀dọ̀ wa náà ní sà. lọ́mọ kò sùúrù ẹ̀ ṣe dáadáa o. bàbá aládẹ̀mí lálẹ́ òye wọn bàbá ò ti dọ́ bojú báyìí pé kí làwọn ṣe yìí o ṣá àwọn wa ṣe nǹkan báyìí. bàbá dáadáa ni bàbá aládẹ̀mí fa síbẹ̀ yìí náà mọ̀. ẹ̀yin ò wá jápẹ̀rẹ̀ rere dáadáa fún wa lónìí nínú wọn ò lè dùn pé ọmọ mi rèé Sàmúsángúdù lónìí. àwọn ọmọ yìí ẹ ti gbà wọ́n ẹ ti fi wọ́n fáwọn ọmọ yín àwọn ọmọ tí ò tí yọ lójú ara yìí wọn ò kàwé yanjú wọn ò kọ́ṣẹ́ yanjú wọn ò ní nǹkan kan tó lè fi bá wọn gbáyé invest life wọn. Profit to your own business tẹ́ ẹ pè ní sẹ́yà it's not done. inú ìdọ̀tí tẹ́ ẹ ti mú kúrò yẹn mọ́ ju bí tẹ́ ẹ mú lọ yìí lọ inú ìdọ̀tí gan ẹ̀yin lẹ́sẹsẹ mú wọnú ìdọ̀tí ṣé bá ọmọ ẹ ṣe é lọ́kọ nu ṣé bá ọmọ ẹ ṣe é níyàwó nu abduction náà ń pè é abduction náà ń pè é lábẹ́ òfin ìjìyà ńlá ló wà fún. The program suspended. The program suspended. The program suspended. Edide.